bájẹ́bì tó bá rè. okay now ẹni kí ló kọ́ mi. ti pàṣọ. èmi ò gbàgbé. inú bọ́mi. Waheed Abdulrasaq ló kọ́ mi. kì í ṣe kí. àwọn yẹn máa ń pè mí Mr Lecturer. ìrírí ló ṣá. ọmọ yẹn lákàrà àárọ̀ ṣe nílùú ọdẹ omu. máa gbọ́ sọ́hùn márùn-ún ló wá. ọdẹ omu ni mí. kó tó di pé. èmi lọ́ máa jí bọ̀rọ̀ nílé ọmọ ají fọlá rọra. dandan nìyẹn o iṣẹ́ mi ò léwu. èmi lọ́ máa lé ìbá ọ̀tá ọmọ adógbẹngbẹ níwájú ogun. márùn-ún wọn yóò bá ti pọ̀. èmi lọ́ máa kọ̀ má gbọ́ tèké ọmọ adógbẹngbẹ nídìí òdodo. wọ́n á bí o. èmi lọ́ máa ràbà ìlú tí ba ẹgbẹ́ rẹ̀ lẹ́rù. ó máa ń lò. ìlú omi ńlá ti tẹ̀rí ìkínlẹ̀lẹ̀. àrẹ̀sà tó ni mí dúdú lẹ̀gbọ́n pupa làbúrò. àkọ́kọ́ èmi lọ́mọ èdìdí ẹlẹ́gbẹ̀rún ọ̀pẹ. kására ṣe kó tó ọmọ fèníṣepo níbí rẹ̀ sànú. lọ́jọ́ alẹ́. ọmọ bọ́ọ̀lì omepo níyàmọ̀dé láà. iṣẹ́ rere ó ti yé yín àmì. àìsí owó èmi lọ́mọ tòkìtì ẹ̀fọ̀n wá sògùn lálẹ́ di ọ̀yọ́. nínú ayé. ọ̀yọ́ ló dùn ní baba wa takú wọn ò rí lé. ó lè rẹ̀ ní ilé ayé o. ẹ kú ilé lẹ́ẹ̀kan sí i. wọ́n lè mẹ́rin. ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa mo jèrè rédòdò. fọ́fọ́ ní ìkànnì iṣẹ́ rédíò tá a fi kalẹ̀ sí àgọ́ wáńdé ní Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun lórílẹ̀‐èdè Nàìjíríà. ó ti yé yín àbí. ẹ máa fọkàn bá ètò yìí bọ̀ tàbí kí n sọ pé ẹ máa bá wa ká lọ. ṣọ́gbà torí pé yóò dùn gbọ́ngbọ́n ó kàn sí. àkótó di pásíkò tó ẹ jẹ́ ń fi pàṣọ yẹn lẹ̀ ẹ jẹ́ ń fi ilẹ̀ dáadáa ní kẹ́ ẹ gbádùn. méjì tó ṣe tó di pátẹ̀ ọwọ́ iwájú lórí ètò. gbọ́ èèyàn.